Mo kí wa pé a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Eléyìí ni àtúpalẹ̀ ìpàdé oníròyìn eléyìí tí ó wáyé ní ọ́fíìsì ti Yorùbá World Congress eléyìí tó wà ní Bódìjà ìyẹn ní ìlú Ìbàdàn, níbi tí Dr. Tunde Hamzat eléyìí tí wọ́n ti ṣe alákòóso ètò ìpàdé ti oníròyìn ti èní. Mo mọ̀ pé gbogbo wa ni a ti ń dúró tí a ti ń retí pé kí ni ó ń ṣẹlẹ̀ ní ti ìgbọ́nà ti Yorùbá World Congress, ní pàtàkì jùlọ ti awuyewuye eléyìí tí ó jáde ní àná níbi tí a ti rí àwọn àgbà ẹgbẹ́ Yorùbá World Congress èèyàn bíi mẹ́rin eléyìí tí wọ́n ti kéde ìyọnípò ti Professor Banji Akintoye. Ìdí nìyí tí ìpàdé oníròyìn ṣe wáyé lénìí, eléyìí tí a ṣe ní èdè òyìnbó tí mo fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ fún wa láàrin ìṣẹ́jú méjì ní èdè Yorùbá. Ní àkọ́kọ́, a pè ìpàdé oníròyìn ti èní láti ṣe àjọyọ̀ pé ó pé ọdún kan eléyìí tí a dá ẹgbẹ́ Yorùbá World Congress, ìyẹn ẹgbẹ́ tí ó ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà àti fún àwọn tí ó wà ní òkè òkun. Ìkejì, láti fi hàn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pé kí ni ohun tí ó ṣẹlẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń pè pé nípa ìyọnípò ti Professor Banji Akintoye. Ní àkọ́kọ́, a jẹ́ kó yéra wa nípa pé bí ẹgbẹ́ Yorùbá World Congress bí ó ṣe bẹ̀rẹ̀ ìyẹn ní bí ọdún kan sẹ́yìn, níbi tí gbogbo ẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá, ìyẹn àwọn ẹgbẹ́ tó ti làmìlaka ní ilẹ̀ Yorùbá tí a ti kóra jọ pọ̀ láti wò pé ó yẹ kí ẹnìkan wà tí wọ́n máa darí ilẹ̀ Yorùbá, níbi tí a ti fi ọwọ́ sí ìyàn sípò Professor Banji Akintoye. A ó rí pé èèyàn méjì ni wọ́n dábàá nígbà yẹn. A dábàá Professor Banji Akintoye àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ètò ìdìbò wáyé lẹ́yìn eléyìí, níbi tí Professor Banji Akintoye tí wọ́n ti gbégbá orókè, níbi tí a ti yàn wọ́n gẹ́gẹ́ bí adarí ilẹ̀ Yorùbá. Bí a bá tún rántí tí a ò gbàgbé, a ó rí pé ó gbà wá ní àkókò díẹ̀ eléyìí tí a fi ń rọ Professor Banji Akintoye eléyìí kó tó di pé wọ́n gba ipò yẹn, èyí tí ó dá wa lójú wípé, tí a fi ń dá yín lójú wípé kì í ṣe Professor Banji Akintoye ló dá ẹgbẹ́ yìí sílẹ̀, kì í ṣe ìmọ̀ wọn ní pé láti wà ní ipò gẹ́gẹ́ bí adarí ilẹ̀ Yorùbá. A ti gbé ìgbésẹ̀ yìí tán kí ó tó di pé Professor Banji Akintoye kó tó di pé àwọn gan mọ̀. Ìkejì, a tún rán wa létí wípé nígbà tí a pe ìpàdé oníròyìn láti fi ọwọ́ sí yíyan Professor Banji Akintoye, kì í ṣe àwọn àgbà mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n kéde ìyọnípò Professor Banji Akintoye. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin kọ́ ló yan Professor Banji Akintoye. So a wòye pé kò ṣeé ṣe kí èèyàn mẹ́rin yẹn wá jókòó láti yọ ẹni tí bí èèyàn bí 100 tí wọ́n fi ìbò gbé wọlé. A wá wòye pé kí ni ó ṣẹlẹ̀ gan, kí ni ó fà á. A rí pé ọ̀rọ̀ ọmọ àti bàbá ni, ọ̀rọ̀ abẹ́ ilé ni, ọ̀rọ̀ tí ó ṣeé ṣe láti fi eégún òtòlótò nílẹ̀ Yorùbá ni. Wọ́n sì fi dá wa lójú wípé àwọn àgbààgbà Yorùbá, àwọn adarí ẹgbẹ́ Yorùbá World Congress, wọ́n ti tẹsẹ̀ bọ̀ láti wádìí kí ló fà á tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin fi kéde ìyọnípò Professor Banji Akintoye. Ohun tí à ń jẹ́ kó yé wa ni wípé kì í ṣe ohun kan tí ó le gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń pè tí à ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn adarí ilẹ̀ Yorùbá. Kì í ṣe nǹkan tí ó le. Jẹ́ kí a fọkàn balẹ̀. Ètò tí ń lọ lábẹ́lẹ̀ láti parí awuyewuye tí ó jáde ní bí ọjọ́ bíi mélòó sẹ́yìn nípa yíyọ Professor Banji Akintoye. Jẹ́ kí a fi ọkàn balẹ̀. Ayẹyẹ ọdún kan eléyìí tí a dá ẹgbẹ́ Yorùbá World Congress sílẹ̀, a kàn ṣe ìpàdé ráńpẹ́ lórí ẹ̀ lénìí ni. Nígbà tí a bá fẹ́ ṣe àjọyọ̀ rẹ̀, a ó kéde rẹ̀ síta. Èyí ni kókó ohun tí ìpàdé oníròyìn ti èní eléyìí tí ó dá lórí. Ìyẹn ni mo ṣe àtúpalẹ̀ rẹ̀ fún wa. ìyẹn ní èdè ti Yorùbá, torí pé èdè Gẹ̀ẹ́sì
ìyẹn ni Dr. Tunde Hamzat tán fi bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ṣùgbọ́n kókó ohun tí ìpàdé yẹn dá lórí òun ni mo sáré sọ fún wa láàrin ìṣẹ́jú péréte. Ní ìparí, gbogbo àwa olùdarí ẹgbẹ́ àti àwọn ẹgbẹ́ àgbà ilẹ̀ Yorùbá eléyìí tí wọ́n péjọpọ̀ lénìí sí ìpàdé oníròyìn tẹ̀ní, a tún wá fi àtúnfọwọ́ sí ìyẹn yíyàn nípò Professor Banji Akintoye. Mo fi ń dá wa lójú pé Professor Banji Akintoye àwọn náà sì ni olùdarí ilẹ̀ Yorùbá àti olùdarí ẹgbẹ́ Yorùbá World Congress ní tilé tòko. Eléyìí ni àbájáde ìpàdé toníròyìn tẹ̀ní. Orúkọ tèmi ni Honorable Káyọ̀dé Ògúnjìmí tí mo jẹ́ olùdásílẹ̀ àti adarí ẹgbẹ́ Yorùbá ti ilẹ̀ Yorùbá eléyìí tí a pè ní Yorùbá House of Representatives, ẹgbẹ́ tó ń ṣojú ilẹ̀ Yorùbá. Eléyìí ni àbájáde ìpàdé ti ẹ̀ní. Ẹ jẹ́ kí a túnbọ̀ máa gbàdúrà fún ilẹ̀ Yorùbá. Gbogbo èròǹgbà wa fún ilẹ̀ Yorùbá yóò wá sí ìmúṣẹ. Ẹ ṣé.